Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kí ojú náà ó fọ́ o. Etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi etí yín ò ní di láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo kẹ́yìn àgbàlagbà mo sì júbà àkọ́dá mo júbà ṣẹ̀dá mo júbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkín mo júbà lọ́wọ́ rẹ ọ̀ṣà ìbíkín mo júbà lọ́wọ́ rẹ mo júbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ Ráímì oṣù ọ̀làlẹ́ o. Mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ kan fún ẹ̀yin ènìyàn mi lénìí. Mo rántí pé bóyá ìjẹrin síjẹta tí mò ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tí mo kàn sáré ya fọ́nrán rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà ni wọ́n kàn sí mi lábẹ́ aṣọ pé ọmọ ọ̀dọ̀ àgbà jọ̀wọ́ ẹ bùn wá ní iṣẹ́ yìí ẹ bá wa fi iṣẹ́ yìí síta. Ìdí nìyẹn tí mo fi ní pé kí n yọ̀ǹda iṣẹ́ yìí fún ẹ̀yin ènìyàn mi lónìí o. Iṣẹ́ yìí ni à ń pè ní oṣó Ògúndáogbè tá a lè pè ní oṣó Ògúndábèdé. Àkọ́kọ́ bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́ yálà bóyá gbà àkọ́kọ́ yín ní ìtẹ́ ò bá fọ́nrán mi pàdé ẹ̀yin náà subscribe sórí YouTube channel mi eléyìí ó lè máa fún yín láǹfààní láti lè máa jàǹfààní nǹkan tí èmi ọmọ ọ̀dọ̀ àgbà ń jù fọ́mọ aráyé o. Ìgbàkígbà àsìkò kásìkò tí mo bá ń fiṣẹ́ kalẹ̀ àwọn YouTube channel ò lè máa send notification rẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín o. Ó wá láwọn yìí pé ilé ayé tá a wà yìí àdìtú ni ohun téèyàn dì tó tú ni. Ó wá láti mọ̀ yìí pé oògùn táwọn wò yìí ó gùn lọ èèyàn lè sọ pé èèyàn mọ nǹkan o tán o látàrí wípé ibi tí wọ́n lò mọ̀ tiẹ̀ dé ẹlòmíràn tún mọ̀ jù bẹ́ẹ̀ lọ o. Ṣùgbọ́n tó ṣe kókó ni pé gbogbo ohun tí Elédùmarè bá ní ká mọ̀ kálùbárí ká mọ̀ wọ́ gangan ni àdúrà tó ṣe kókó. Iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ fún yín yìí ẹni tí ó lo iṣẹ́ yìí tí mo bá ṣe ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ẹni tí mo ń ṣe ni mo ṣe fídíò rẹ̀. Mi sábà tí bá ṣiṣẹ́ lọ́wọ́ mi sábà ya fídíò rẹ̀ mo kàn wò pé kí YouTube kó máa ń ṣaláìmọ́ ní nǹkan kan ló jẹ́ kí n ju fídíò náà síbẹ̀ bí n tiẹ̀ mọ̀ yìí pé ẹ̀yin ènìyàn mi ẹ ò nídìí rẹ̀. Ìgbà tí mẹ́sẹ̀jì ti wá pọ̀ nǹkan tí ò bá sì lè bùnyàn èyí ò gbọ́dọ̀ sọ pé yóò máa ṣe fídíò rẹ̀ lásán ó dàbí ẹni tí nǹkan gbóhùn ọbẹ̀ ni tí ò tọ́ láńbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà wàá tọ́ láńbẹ̀ ẹ wàá gbọ́sẹ̀ rẹ̀ wò. Báwo la ò ṣe ṣiṣẹ́ yìí mi ò fẹ́ pẹ́ níbẹ̀ kò sẹ́ni tí ò lè lo iṣẹ́ yìí oníṣẹ́ ọwọ́ lè lò oníṣòwò lè lò ẹni bá tọ́bẹ̀ wò ní ó mọ bó ṣe dùn sí ẹ má jẹ́ wulẹ̀ ẹ̀yin iṣẹ́ yìí ẹ̀yin náà lọ gbọ́sẹ̀ rẹ̀ wò. Ẹni tí mo bá ṣiṣẹ́ yìí tó fi lè gbé fún mi lọ́gbà àkọ́kọ́ tó tún ní bá ń ṣe nígbà tó lò ní tán tí mo tún bá ṣẹlẹ̀ kejì tí mo tún bá ṣẹlẹ̀ kẹta ẹ mọ̀ pé iṣẹ́ yẹn ó ṣiṣẹ́ fún dáadáa ni. Báwo la ò ṣe ṣe ẹ máa bá mi kà lọ. Ẹ lọ bá mi lọ ra àdóṣẹ rẹ̀ kan àdó kí ni mo pè àdóṣẹ rẹ̀ kan. Ẹ lọ bá mi ra olóńgbò tó ti yẹ hànà ẹyọ kan ṣoṣo olóńgbò tó ti yẹ hànà ẹyọ kan ṣoṣo. Ẹ lọ bá mi lọ jẹ ewé tá ń pè ní ewé ìjànrìn ẹ bá mi jẹ ewé tá ń pè ní ewé ìjànrìn òòjọ́ ni o tẹ já lóòjọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni o. Ẹ sì bá mi lọ ra orógbó 6 obì àbàtà olójú 6 lọ́nà 6 atare tó tóbi dáadáa òun náà 6
ẹ wá bá mi mú 1000 naira gánran ẹyọ kan, 500 naira gánran ẹyọ kan, 200 naira gánran ẹyọ kan, 100 naira gánran ẹyọ kan pẹ̀lú 50 naira gánran ẹyọ kan pẹ̀lú 20 naira gánran ẹyọ kan tó jẹ́ owó ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣi mẹ́fà. Tí ó bá mi ti yé yín 100 naira, 500 naira, 200 naira, 1000 naira, 500 naira, 200 naira, 100 naira, 50 naira and 20 naira àgbo jẹ́ mẹ́fà. Báwo la ó ṣe wá bá mi ra ìkòkò tó tán? Báwo la ó ṣe ṣe? Ó yẹ máa bá mi ká lọ. Àkọ́kọ́ ẹ bá mi yọwọ́ ọjà kúrò lára ìkòkò tẹ́ rà yìí tójú tẹ́yìn tinú tẹ́yìn. Ẹ wá bá mi ṣe báyìí. Ẹ jẹ́ ń gbé láti bí. Ẹ bá mi mú 1000 naira, ẹ bá mi gé sí mẹ́fà. 500 naira náà ẹ gò náà sí mẹ́fà. 100 naira gbogbo àwọn owó yẹ ẹ gé sí mẹ́fà mẹ́fà. Ẹ bá mi dú olóńgbò yìí sínú ìkòkò jóògò tẹ́ rà yìí, kẹ́jẹ́ rẹ̀ dà síbẹ̀. Ẹ wá bá mi la inú olóńgbò yìí. Ẹ bá mi kó orógbó mẹ́fà yìí síbẹ̀, kó bíi náà kó tẹ̀lé, kí atare kó tẹ̀lé. Ẹ bá mi kó àwọn owó tẹ́ ti gé yìí, ẹ bá mi kó sínú rẹ̀. Ẹ bá mi fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ nínú ìsasùn yìí. Lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe bẹ́ẹ̀, ẹ bá mi mú, ẹ bá mi kó ewé jàrìn lé lórí. Tẹ́ bá ti kó ewé jàrìn lé lórí, ẹ bá mi tú epo pupa díẹ̀ sí. Ẹ bá mi tú àdí díẹ̀ sí. Ẹ tún wá bá mi tú oyin díẹ̀ sí. Owó fídíò náà lẹ́ ń wò yẹ. Ẹ bá mi tú díẹ̀ sí. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe bẹ́ẹ̀, ẹ bá mi gbé kaná kó jó. Tí sẹ́yìn bá ti jó tán, ẹ tún wá bá mi dẹ epo pupa pẹ̀lú oyin àtàdí, ẹ tún wá bá mi dà sí, ẹ tún wá jó mọ́. Tó bá ti wá jó mọ́, ẹ bá mi lọ̀. Ẹ lọ sẹ́yẹ dà sínú àdó ọṣẹ rẹ̀ yẹ. Ẹyẹ ènìyàn mi ẹ máa gbé lura láàárọ̀ kùtùkùtù. Wọ́n ní ọbẹ̀ ẹ̀yìn rẹ̀, irú ẹ̀yìn rẹ̀ lọ́bẹ̀. Ó dá mi lójú pé ẹ dúpẹ́ lọ́wọ́ mi. Mímí mo sọ bẹ́ẹ̀. Ọlọ́run ní padà lẹ́yìn wa o. Màá tún padà fi múdà kí mo ṣe fídíò kan náà kó tó dìgbà èyí tọ́lọ́sẹ̀ ta lo olóńgbò lé ta lo olóńgbò fóònù náà. Màá padà fìyẹn náà kalẹ̀ bóyá lọ́la bọ́tùnla. Ẹ̀yin ènìyàn mẹ́fẹ̀ẹ́ mi mo rìn lábẹ́ comment section o. Ẹ fẹ́ mi mo rí hàn. Ẹ dúpẹ́ lábẹ́ comment section. Ìdúpẹ́ yín ni mo mórí mi wú. Bẹ́ẹ̀ sì ni ẹ bá mi share rẹ̀. Ẹ sì bá mi tẹ like sí. Tí mo nídìí ojú báyẹn lọ. Ẹ lọ dán wò kẹfúnlé lábọ́ o. Ẹ lọ dán wò kẹfúnlé lábọ́ àjẹfún yín. Wọ́n lọ mo tún padà bọ̀. Ó dìgbà. A ò mọ tọ́ díẹ̀ sọ́wọ́. A ò mọ tẹfá ògùn dábèdè sí pẹ̀lú àdúrà ká tó lò láràárọ̀.